Mo kí gbogbo wa àkójúmọ́ ṣàlàáfíà ni mo bá gbogbo wa pátápátá. Lórí ọ̀rọ̀ tá a ṣì ń bá lọ àbí tá à ń bá bọ̀, òun náà ni a ní ká ṣe láti ṣí àwọn èèyàn wa létí kí ilẹ̀ wa kó má bàjẹ́. Ẹni tó bá jẹ́ ọmọkọ ilẹ̀ Yorùbá á mọ̀ pé kò síbi tóun bá lè wà láyé, ilé báyìí làbọ̀ sí mi oko. Òun ni nǹkan tí à ń ṣe. Kẹ̀tẹ́ pé bóyá a fẹ́ ba ẹ̀sìn kankan jẹ́, ṣùgbọ́n láti ṣíra wa létí pápápá ni máa mú. Mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tí à ń pè ní òrìṣà. Torí púpọ̀ wa tá a jọmọ Yorùbá gan a mọ ìtumọ̀ òrìṣà. Tá bá sọ pé òrìṣà, èèyàn kan ń bọ òrìṣà, èèyàn kan ń bọ òrìṣà. Lójú wa ni wípé ẹni tó ń bọ òrìṣà yẹn kò ṣe ti Elédùmarè, ìbọ̀rìṣà. Kí ni òòṣà gangan ká tó máa bọ sọ pé à ń bọ òrìṣà? Àwọn tí ó ń jẹ́ òrìṣà ni ẹni òrìṣà dá. Àwọn tó jẹ́ wípé nígbà tán délé ayé wọ́n ń ṣe àwọn nǹkan tó yàtọ̀ sí àwọn tí wọ́n bá àbí ẹni tán bí tó jẹ́ pé ó ń ṣe nǹkan tí ó yàtọ̀, tó jẹ́ gẹ́gẹ́ bí agbára lóríṣiríṣi, àwọn là ń pè lóríṣà. Wọ́n á ṣe ribiribi àwọn nǹkan kan tó jẹ́ pé àrírí ẹlòmíì ó lè jẹ́ pé òun ló máa jẹ́ pé ó máa dáàbò bo ìlú ẹ̀. Ẹlòmíì ó lè ní agbára míì tó jẹ́ pé ó lè pè kí nǹkan kan ṣẹlẹ̀. Àwọn yẹn là ń pè lóríṣà. Ká ní pé Jésù jẹ́ ọmọ Yorùbá ni, òrìṣà ni Yorùbá máa pe Jésù fúnra rẹ̀. Kò sórúkọ míì tán máa fún ju òrìṣà lọ. Tó bá jẹ́ lóòótọ́ l'Ànábì ṣe gbogbo àwọn nǹkan tán ló ṣe ni, òrìṣà náà máa pè é. Òrìṣà náà máa pè é. So èdè yẹn nígbà míì ó ń rú wa lójú débi pé àwa gan àmọ́ nǹkan tá à ń sọ. Tẹ́ bá béèrè lọ́wọ́ ẹlòmíì, mi ì lè bọ̀rìṣà mọ́, mi ì ní ṣe kíní kan, mo ṣe bọ̀rìṣà. Gbogbo wa pátápátá là ń bọ òrìṣà ní ayé. Gbogbo wa pátápátá là ń bọ òrìṣà. Lẹ́yìn tí àwọn òrìṣà tí ayé àtijọ́ ti lọ, àwa ní àwọn kan wà ní àárín wa tó jẹ́ pé òrìṣà tí a lè fojú rí. Lẹ́yìn táwọn òrìṣà kan lọ, àwọn òrìṣà kan ṣì wà láàárín wa tí a lè fojú rí, tó dẹ̀ jẹ́ wípé ojoojúmọ́ ni oníkálukú ń bọ wọ́n, ṣùgbọ́n tá a fọkàn sí wípé Elédùmarè àbọ́lọ́run ọba là ń sìn. Bí àpẹẹrẹ, ìwọ tó bá jẹ́ Kristẹni ń sìn, lójú títì ẹ̀ ń sìn, o ò bọ̀rìṣà mọ́. Mi bọ̀rìṣà o, kíníkan kíníkan. Ìwọ tó bá ti lè máa pe Ọlọ́run ọba dáre, Ọlọ́run wòlíì kan, Ọlọ́run wà kíníkan kíníkan, òrìṣà náà ló ń bọ yẹn. Bó ṣe ń bọ oníkálukú, bó ṣe ń pè é ló yàtọ̀. Torí kíni? Òun lo ẹ́nájì ẹni tó onígbàgbọ́ sí yẹn láti lè connect mọ́ Ọlọ́run ni. Gbogbo wa pátá la ní bá a ṣe ń bọ òrìṣà láti lè bá Ọlọ́run sọ̀rọ̀, ṣùgbọ́n ó kàn rú wa lójú ni. Ìwọ tó bá ń lọ ṣọ́ọ̀ṣì lénìí, pásítọ̀ ẹ tó wà lórí ọ́tà tó ń ṣe ìwúre àbí tó ń gbàdúrà fún ẹ lòrìṣà tó ń bọ kì í ṣe Ọlọ́run. Torí nǹkan tí pásítọ̀ ẹ bá ti sọ fún ẹ nìwọ máa ṣe. O ò gbọ́ láti ẹnu Ọlọ́run direct pé Ọlọ́run ló no. Tí pásítọ̀ ẹ bá sọ pé Ọlọ́run sọ báyìí fóun, ìrun nìwọ máa ṣe. Pásítọ̀ yẹn ló nígbàgbọ́ fún sí. Òun ni òrìṣà tí orí tó ń bọ. Torí pásítọ̀ máa sọ fún ẹ pé tó ò bá mówó lẹ̀, kò ní sí ìbùkún láyé ẹ. Ó dẹ̀ nígbàgbọ́ ní nǹkan tó sọ. So gbogbo pátápátá la ní nǹkan tá a connect mọ́ láti bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ẹ má jà tanra wa jẹ mọ́. Ẹni tí ò bá ní understanding ẹ̀sìn ló ṣe máa sọ̀sọ́kúsọ. Àwa ti ṣe ẹ̀sìn, àti jáde, àti mọ nǹkan tó wà nínú ẹ̀.
So ìwọ tó ní pastor tó ní gbàgbọ́ lórí ẹ̀ lẹ́ni tó ń fi orúkọ ẹ̀ gbàdúrà tó ń lo kí ló ń korúkọ ẹ̀ picture ẹ̀ nínú ilé ẹ̀ òrìṣà ló ń bọ bàbá mi ní kò nígbàgbọ́ nǹkan tí mo sọ but bó ṣe rí nìyẹn. Ìwọ tó jẹ́ pé o ní cross sọ́rùn tó ń gbé káàkiri tó yẹ kó tó bá fẹ́ jáde nílé wàá kìsẹ̀ pẹ̀lú gi òrìṣà tó nígbàgbọ́ lé lórí nìyẹn o kàn forúkọ Jésù sí ni. Ìwọ tó ní shrine nínú ilé ẹ̀ tá à ń pè ní kí la tó ń pè ní church tá à ń pè ní pẹpẹ tó tọ candle sí tó dìípọ̀ tó ṣáná sí tó wá kúnlẹ̀ síwájú ẹ̀ tó wá pawọ́pọ̀ báyìí tó wá ń ṣe àdúrà òrìṣà náà ló ń bọ. Ẹni tó nígbàgbọ́ nínú Jésù nǹkan tó lóhun Jésù kiri òrìṣà náà ní Jésù fúnra rẹ̀. So gbogbo nǹkan yẹn ló yẹ ká mọ̀ ká má sọ̀rọ̀ òdì sí àwọn ẹlẹ́dàá wa mọ́ àwọn tó dá wa tó bá fẹ́ ṣe ẹ̀sìn yẹn. Ẹ rá àwọn pásítọ̀ bó ṣe ń ṣe ń sìn torí most of people ń sìn pásítọ̀ náà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ kan ẹ wo pásítọ̀ Adébóyè ó gbé kíní igi kan sókè ní gbogbo àwọn ọmọjọ́ kó máa wo igi yẹn pé nǹkan tó bá ti sọ pé ó máa ṣe wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. Kí ló fi yàtọ̀ sẹ́ni tó lọ kúnlẹ̀ sí di Ògún? Ìwọ tó gbé cross sọ́rùn tó ń travel kí ló fi yàtọ̀ sẹ́ni tó wà nídìí Ògún? Nǹkan kan náà torí onígbàgbọ́ lórí cross ẹ pé á ṣe vọ ẹ. Èdè ló dà wá lórí rú. Kẹ́dà máa ṣe rere nílé ayé ló dáa. Ìwọ mùsùlùmí tó bá gbà fún ṣèyíkì ẹ tó pé tíṣèyíkì ẹ bá ń bọ̀ wàá kúnlẹ̀ ánàkúnmọ́lá aláàjì ánàkúnmọ́lá tó nígbàgbọ́ pé tíṣèyíkì ẹ bá ṣépè fún ẹ ó máa mọ́ ẹ torí bọ́n ṣe máa ń sọ nínú ìsìláàmù nìyẹn òrìṣà gángan ní ṣèyíkì ẹ torí òwúrọ̀ lọ́run rí. Nǹkan tí ṣèyíkì ẹ sọ fún ìwọ nìwọ náà ń sọ jáde torí ẹni tó nígbàgbọ́ fún nìyẹn. But lójú tí ó lè wá sọ pé Ọlọ́run lèmi gbọ́kànlé Ọlọ́run lèmi sìn. Ìwọ tó bá ń ka rosary tó máa ń kà nínú Islam ó ń kà láti connect energy ẹ̀ mọ́ nǹkan kan ni. Bó ní kálukú ṣe ń bọ òrìṣà ẹ̀ ló dáa. Ìwọ tó bá lè lá òkúta ní Mẹ́kà ìwọ tó lọ so òkú àṣetánì ní Mẹ́kà òrìṣà náà ní gbogbo yẹn. Ẹ má jẹ́ ká fi ẹnu ká fi bà tiwa jẹ́ ká máa gbé tàwọn ohun ẹlẹ́ni ga torí gbogbo nǹkan tó wà nínú Kùránì lẹ́ni gbogbo nǹkan tó wà nínú Bible lẹ́ni kò sí léyìí tó sọ̀rọ̀ àwa Yorùbá nínú ẹ̀ àwọn Ísírẹ́lì àti Lárúbáwá èdè wọn ló wà ńbẹ̀ òrìṣà wọn lẹ̀ àwa náà ń bá wọn sìn. Ẹ jẹ́ kí gbogbo yẹn yé wa káyé ba nǹkan wa jẹ́ nílẹ̀ adúláwọ̀. Nítorí ó rú wa lójú nígbà míì tọ́mátì èmi ò kí ń bọ̀ òrìṣà ní tèmi mo máa ń wọ ẹlòmíì dẹ̀ máa ìwọ tó bá kúnlẹ̀ síwájú pásítọ̀ tí pásítọ̀ ẹgbẹ́ ilé wọlé lórí ó nígbàgbọ́ pé àdúrà tó ṣe fún ẹ gbà láì rí Elédùmarè láì rí Ọlọ́run òrìṣà ẹnìyẹn ẹni tó ń sìn tó ń bọ nìyẹn torí nígbà míì ó máa ń ṣe débi wípé pásítọ̀ ẹ máa sọ fún ẹ pé agogo 4 ò gbúdọ̀ jẹun o ò dẹ̀ ní jẹun ṣọlọ́run ló sọ yẹn fún ẹ tàbí pásítọ̀ ló ní kó má ṣe. Ìbọ̀rìṣà nílé ayé ń bí kò jọ dandan pé èèyàn gbọ́dọ̀ ta epo ata àti nǹkan kan lẹ̀ àwọn òrìṣà kan wà ní àárín wa ń sìn tí a fojú rí àwọn tó ń lọ sílé yẹ̀mí wò bí babaláwo ni o bí pásítọ̀ ni o bí àfáà ni o tán yẹ nǹkan kan wò gbogbo àwọn tá à ń tẹ̀lé tá a nígbàgbọ́ nínú wọn yẹn pé wọ́n lè ṣe àwọn nǹkan kan táwa ò lè ṣe àwọn náà ń pè ní òrìṣà bí oníkálukú ṣe titi ẹ̀ ló yàtọ̀ torí wọ́n rẹ̀ ní tá di kándù 5 tá ní kó lọ jù sómi wọ́n rẹ̀ ní tá ní kó lọ gbé ìpèsè nínú chọ́ọ̀chì nǹkan kan náà ni gbogbo wa jọ ń ṣe gbogbo àwa ọmọ Yorùbá ilé wa ò ní dàrú àsìkò tó fún wa láti ṣíra wa létí gbogbo nǹkan tó bá tẹ̀ ń ṣe nílẹ̀ ayé ń bí má ba ìran ẹ̀ jẹ́ torí kò síbi tí a lè lọ ju ìran Yorùbá ẹ bá mi subscribe lórí YouTube channel mi Oma TV tẹ́ bá ti type Oma TV ẹ máa rí mi mo wọ pink kí lórúkọ ẹ orange t-shirt mo tún dé fìlà ń bẹ ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe lórí ẹ mo dẹ̀ need káwọn èèyàn kan subscribe lórí Facebook mi náà Owólabí
Aládéníkà, Prince Owólabí Aládéníkà, ẹ jọ̀ọ́ ẹ like àwọn fídíò mi, ẹ ṣé mo dúpẹ́. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, lórí TikTok náà Ọmọ TV ni, ẹ ṣé. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, mo kí gbogbo yín o, thank you very much.